Mẹjọ nínú àwọn ọmọ ẹgbẹ́ akọrin CAC tí wọ́n jí gbé ti gba ìtúsílẹ̀. Mẹjọ lára àwọn ọmọ ẹgbẹ́ akọrin Christ Apostolic Church CAC Òkè Ìgàn nílùú Àkúrẹ́ nípìnlẹ̀ Ondo táwọn agbébọn kan jí gbé lágbègbè Ẹlẹ́gbẹ̀ká Ìfọ́n níjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ lọ́sàn-án ọjọ́ Ẹtì Friday ọjọ́ 29 oṣù yìí ti jàjàbọ́ lọ́wọ́ àwọn jàǹdùkú tó jí wọn gbé. Àwọn èèyàn ọ̀hún nínú èyí tí àwọn obìnrin 7 àti ọkùnrin kan wà ni wọ́n ráàyè jàjàbọ́ lọ́wọ́ àwọn agbébọn náà lẹ́yìn tí wọ́n ti gba fóònù tó wà lọ́wọ́ gbogbo wọn. Ibi ìsìnkú bàbá ọ̀kan nínú wọn èyí tí wọ́n ń ṣe nílùú Ìfọ́n lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 29 àti Sátidé ọjọ́ Àbámẹ́ta 30 ọjọ́ ni wọ́n láwọn akọrin náà ń lọ tí wọ́n fi kó sọ́wọ́ àwọn ajínigbé. Aláròyé gbọ́ pé wọ́n ti kìlọ̀ fáwọn akọrin náà tẹ́lẹ̀ pé kí wọ́n tètè kúrò l'Ákúrẹ́ kí wọ́n lè tètè délùú Ìfọ́n nítorí ohun tó léwu ni fún ẹnikẹ́ni láti rìn lálẹ́ lójú ọ̀nà márosẹ̀ náà látàrí àwọn oníṣẹ́ ibi tí wọ́n sábà máa ń ṣọṣẹ́ láàrin àsìkò ọ̀hún. Ètò ìsìn àṣálẹ́ onígbàgbọ́ tí wọ́n ń ṣe lọ́jọ́ náà èyí tí wọ́n ti fẹ́ kópa ló mú kí àwọn arìnrìn-àjò wọ̀nyí fojú tẹ́ńbẹ́lú ìmọ̀ràn iyebíye tí wọ́n fún wọn láti má ṣe gbìyànjú àti rìn lójú ọ̀nà yìí lẹ́yìn aago 7 ọ̀sán. Ohun tá a tún gbọ́ ni pé lójú ẹsẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé làwọn èèyàn agbègbè ọ̀hún ti jáde láti ran àwọn arìnrìn-àjò náà lọ́wọ́ tí akitiyan wọn sì sèso rere pẹ̀lú bí wọ́n ṣe rí àwọn 6 gbà padà lọ́wọ́ wọn. Lẹ́yìn ọ̀rẹyìn lórí tún kó àwọn 2 míì yọ tí gbogbo àwọn tó ráàyè jàjàbọ́ báyìí sì wá di 8. Nínú àlàyé tí ọ̀kan nínú àwọn tí orí kó yọ náà ṣe fáwọn oníròyìn, ó ní àwọn jàǹdùkú 5 ni wọ́n yọ sáwọn lójijì tí wọ́n sì yìnbọn kíkankíkan. Lẹ́yìn èyí ló ní wọ́n gba gbogbo fóònù àwọn tí wọ́n sì fipá kó àwọn wọnú igbó lọ. Àwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù nípìnlẹ̀ Ondo la gbọ́ pé wọ́n ti fọ́n sínú igbó láti ṣàwárí àwọn èèyàn náà lọ́nàkọnà. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.